ṣé dandan ni kí wọ́n f'Akpabio Ṣolori Ileegbimọ Aṣofin wa tuntun ni? Látọjọ́ tí wọ́n ti mú un ní wàhálà ti bẹ̀rẹ̀, táwọn kan sì dìde ogun sí i. Godswill Akpabio, aṣòfin tí wọ́n ní yóò ṣolórí Ileegbimọ Aṣòfin àgbà tuntun tó ń bọ̀ yìí ni, tí wọ́n sì sọ páwọn aṣáájú ẹgbẹ́ APC gbogbo ti fọwọ́ sí i. Yàtọ̀ sí táwọn tí wọ́n ti rò pé ipò náà fẹ́ bọ́ sáwọn lọ́wọ́ tí wọ́n ń torí ìyẹn bínú, àwọn míì wà tí wọ́n ń bínú nítorí àwọn ọ̀wà àti ṣe Akpabio àti ibi tóun náà ti ń bọ̀ gẹ́gẹ́ bí olóṣèlú. Ọmọ ẹgbẹ́ PDP l'Akpabio láti 1999 kó tó di 2018 tó di APC. Orúkọ PDP ló fi ṣe gómìnà fọdún 8 tó sì tún daṣòfin kó tó wá fẹgbẹ́ náà sílẹ̀ ní 2018 nígbà tó wà nílé-ìgbìmọ̀ yìí kan náà. Ṣùgbọ́n yàtọ̀ séyìí, Akpabio ò fara rẹ̀ hàn bí olóòótọ́. Àwọn ohun tó sì wà lọ́rùn ẹ̀ fi hàn pé yóò kàn lòpò tó ń wáyìí láti fi boríṣiríṣi àjàgà àwọ̀ àbàjẹ́ tí wọ́n fi kàn pólẹ̀ mọ́ lára ni. Nígbàrà t'Akpabio ṣe gómìnà Akwa Ibom tán ní 2015 làwọn EFCC ti kọ́kọ́ gbá a mú tó sì ṣàtìmọ́lé lọ́dọ̀ wọn nígbà tó ń ṣe mínísítà ọ̀rọ̀ agbègbè Niger Delta. Bákan náà làwọn aṣòfin ilẹ̀ yìí pé kó wá ṣàlàyé àwọn owó burúkú kan tí wọ́n ló pòórá lásìkò tó ń ṣe mínísítà náà. Ìyẹn nìkan kọ́, látọdún 2020 táwọn EFCC ti ń pè ló ti ń sá fún wọn, èyí tó sì fi hàn bí ẹni tí kò lódodo tààrà báyìí nígbà táwọn àjọ tó ń múni fún wà àbàjẹ́ náà tún pè lóṣù tó kọjá. Ṣùgbọ́n tó kọ̀wé padà sọ́hùn pàrọ̀ òun ò yá rárá. Ó lóun ní pneumonia, bẹ́ẹ̀ láìsàn ọkàn yọ òun lẹ́nu. Ṣùgbọ́n gbogbo ìgbà t'Akpabio sọ pé òun ní pneumonia, ara òun kò yá yìí, gbogbo ìgbà náà ló ń kiri tó ń wá wọn tí ó tì lẹ́yìn láti ṣolórí Ileegbimọ Aṣòfin àgbà. Àwọn ará Àbújá ò sì yéé rí bó ti ń tilé àwọn àgbẹ̀ ẹgbẹ́ kan bọ́ sómi. Èyí ni pé ọkùnrin náà tó fẹ́ ṣolórí Ileegbimọ Aṣòfin yìí ti bẹ̀rẹ̀ sí tan aráàlú jẹ. Ó ń purọ́ fáwọn ìjọba pàápàá. Ṣé irú ẹni tá a tún fẹ́ ní lólórí àwọn aṣòfin wa nìyí? Àwọn àgbà ní máa pòwe pé amúkùn ẹrù ẹ wọ́, wọn á lókè lẹ̀ ń wò ẹ̀ wò sàlẹ̀. Ohun tí ó bá dúró dáadáa láti ìpilẹ̀ṣẹ̀ ló ti máa ń wá. Èyí tí ó sì ní dúró dáadáa náà láti bí ìpilẹ̀ṣẹ̀ yìí náà ni. Nítorí ilé tá a bá fi tọ́mọ, ìrì ni yóò wò. Nígbà tá a bá ti gbé tó ṣàkóso Ileegbimọ lórí ìpilẹ̀ṣẹ̀ tó mẹ́hẹ báyìí, báwo lè sì rere kan ó ti ṣe tibẹ̀ wá fún wa? B'Akpabio bá ní gbogbo àwọn àjàgà báyìí lọ́rùn látilẹ̀, kí ló dé táwọn aláṣẹ APC ò wẹ́lòmíì tí wọ́n ó mú ẹni tí ò lábà wọn tàbí tábà wọn rè òkúkú farahàn tẹ́lẹ̀ yìí kí wọ́n sì fi ṣolórí Ileegbimọ Aṣòfin wa? Nídàkejì, tá a bá fẹ́ sọ ọ́ dáadáa, ètò káwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú jókòó síbì kan kí wọ́n máa yẹni tí ó ṣolórí Ileegbimọ Aṣòfin kò lè métò ìjọba wa ara wa gbilẹ̀ dáadáa bó ti ṣe yẹ. Nínú ètò ìjọba democracy yìí, ọ̀nà mẹ́ta làwọn aláṣẹ pín sí. Àkọ́kọ́ ni tàwọn tí wọ́n ń ṣèjọba, ìyẹn pírẹsidẹ́ǹtì àtàwọn mínísítà rẹ̀. Èkejì ni tàwọn aṣòfin, níbi tó lórí Ileegbimọ Aṣòfin àtàwọn tó kù wà. Ẹ̀kẹta sì ni làwọn tó ń ṣètò ìdájọ́. Bí ìjọba bá fẹ́ dára, kò séyìí tó gbọ́dọ̀ dẹrú èkejì inú àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ìyẹn ni pé ààrẹ ò gbọ́dọ̀ lágbára lórí àwọn aṣòfin tàbí lórí àwọn tí wọ́n ń ṣètò ìdájọ́. Níbi táàrẹ bá ti lágbára lórí àwọn aṣòfin, tó bá jọ ohun yòówù táàrẹ bá ti fẹ́ làwọn aṣòfin gbọ́dọ̀ ṣe. Ìjọba bí ò ní dára, nítorí wọn ò ní lè dá ààrẹ níbẹ̀nú tàbí kí wọ́n ká a lọ́wọ́ kò nígbà tó bá fẹ́ ṣe ohun tí kò dára. Bẹ́ẹ̀ àwọn nìkan ni wọ́n lágbára láti kìlọ̀ fáàrẹ tí wọ́n sì lè ṣí lọ́wọ́ ìwà burúkú tó bá fẹ́ hù. Ṣùgbọ́n báwọn aṣòfin bá ti gbà bọ̀dẹ̀, bí irú àwọn aṣòfin tó ń lọ yìí, wàhálà ni ó jẹ́ fáráàlú lọ́jọ́kọ́jọ́. Gbogbo aburú àti ìbàjẹ́ tí Buhari tó ń lọ yìí ṣe, àwọn Ahmad Lawan ni wọ́n fààyè ẹ̀ gbà. Nítorí ohun tí Buhari bá ti fẹ́ ni wọ́n bá a fẹ́. Ìdí táwọn sì fi ń ṣe bẹ́ẹ̀ ni pé ọwọ́ àwọn náà kò mọ́. Ìwà àbàjẹ́ wọn pọ̀ débi pé tí wọ́n bá dẹ EFCC sí wọn, wọn ò ràn wọ́n lẹ́wọ̀n lójijì ni. Ohun tí wọ́n ṣe dẹrú Buhari rèé. Ìyà àjọṣe burúkú tó wà láàrin wọn yìí náà ló sì jẹ gbogbo wa. Kò sẹ́ni tí ó fàsìkò tí Sàràkí ṣolórí Ileegbimọ Aṣòfin wásìkò ti Lawan yìí. Nígbà t'Ahmad Lawan dé tí Buhari ń ṣe ohun tó wù, kò sẹ́nìkan tó lè dá Buhari lọ́wọ́ kọ́ mọ́. Abọ́ ẹ̀sìn nìyí fún gbogbo wa. Ẹ má tún jẹ́ kírú eléyìí ṣẹlẹ̀. Ẹ má torí pàpà ìbò yóò ṣe gbogbo ohun táàrẹ bá fẹ́ kẹ́ ẹ fi yẹn sọ àwọn aṣòfin dẹrú ààrẹ.
ẹ rọ̀rọ̀ Akpabio yìí dáadáa o, ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.